A máa kú dédé àsìkò yìí. Èyí ń lọ́jọ́ ìṣẹ́gun lágbára Ọlọ́run ló bá wa ṣẹ́gun gbogbo ayé wa ṣẹ́wọlẹ̀. Àmì ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ karùn-ún nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí ilé-ẹjọ́ eléyìí tó rí sí awuyewuye àwọn ọ̀rọ̀ tó súyọ lẹ́yìn ìdìbò àwọn ààrẹ tàwọn gómìnà ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tó fi mọ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin èyí tí wọn yóò káàdì gbogbo ẹjọ́ ọ̀hún nílẹ̀ lọ́la ti ṣe ọjọ́ kẹfà ọjọ́rú nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, èyí tí ó wáyé nílé ẹjọ́ tribunal ọ̀hún tó kalẹ̀ sílùú Àbújá tí ṣolúlu orílẹ̀-èdè wa Nàìjíríà. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí àti iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣe ìkìlọ̀ fún èyíkéyìí àwọn alátìlẹyìn yálà tàwọn olóṣèlú ọ̀hún àbí àwọn ọ̀dọ́ kan èyí tó fẹ́ ṣe ìwọ́de láti fi dàgbàrú gbogbo ìrìnàjò ọ̀hún nílùú Àbújá wípé kọ́lọ́mọ kìlọ̀ fún ọmọ kí oníkálukú wọn kí wọ́n so àgbéjẹ́mọ́wọ́. Wọ́n lé ẹnikẹ́ni yòówù tó bá ṣe ìwọ́de láti fi dàgbàrú ètò eléyìí tí ó wáyé lórí ìdájọ́ àwọn ìbò ọ̀hún lọ́la wípé ẹnikẹ́ni yòówù tí ọwọ́ pálábá rẹ̀ bá ti ségi wọ́n fi mú onítòhún, wọ́n fi mú rẹ̀ dánmi òfin ìjọba ni. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà, Brigadier General Tukur Gusau, èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lórúkọ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí, àti ọ̀rọ̀ léyìí tó jẹyọ látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà, Olúmúyìwá Adéjọbí èyí tí wọ́n gbé àwọn ọ̀rọ̀ ọ̀hún jáde fi ṣe ìkìlọ̀ fún àwọn ọ̀dọ́ àbí àwọn alátìlẹyìn olóṣèlú tàbí àwọn oníṣẹ́ ibi àríjẹ nídìí màdàrú tó ṣeé ṣe kí wọ́n fẹ́ ṣèwọ́de láti fi da gbogbo ìrìnàjò ọ̀hún rú lọ́la. Wọ́n lọ́mọkọ́mọ yòówù abẹ́nikẹ́ni yòówù tó fi mọ́ àwọn ẹgbẹ́ àbí ènìyàn kan èyí tó bá fẹ́ sápamọ́ láti ta ọfà sínú ìmọ́lẹ̀ ìrìnàjò náà ní ọ̀la báyìí wípé bí ọwọ́ òfin bá ti tó ẹ sọ fónítọ̀hún wípé ó ti lọ, làwọn náà bá sọ wípé ó ti lọ, wọ́n ló ti lọ nítorí pé àlọ́ lámilámi rẹ̀ ni wọ́n máa rí, wọn ò nírúfẹ́ àbọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí, olóyè Ọlábọ̀dé George, bàbá ti sọ̀rọ̀ jáde lánàá ti ṣe ọjọ́ ajé ní ọ́fíìsì rẹ̀ tó wà ní Ìkòyí nílùú Èkó lọ́hùn-ún wípé ó jẹ́ nǹkan tí yani lẹ́nu àti àwọn ọ̀rọ̀ eléyìí tí ò ṣe gbọ́ sétí pẹ̀lú bí ilé-ẹjọ́ yóò ṣe máa ṣe kò kárí ọ̀rọ̀ ìbò àti ọ̀rọ̀ òṣèlú ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọlábọ̀dé George èyí tó wòye ọ̀rọ̀ ọ̀hún sọ di mímọ̀ wípé pẹ̀lú bí ilé-ẹjọ́ eléyìí tó rí sí awuyewuye èyí tó súyọ lẹ́yìn ìbò àwọn ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà ṣe fẹ́ ṣe ìdájọ́ ní ọ̀la yìí, ó ní lótìtọ́ àti lódodo ohun tó dání, ó ní ṣùgbọ́n tá a bá wò ó ní orílẹ̀-èdè Nàìjíríà ó ti dàgbà sókè ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Ó ní bẹ́ẹ̀ bá sì wo àwọn orílẹ̀-èdè tó làmìlaka lágbàlá ayé bí wọ́n bá ti dìbò tó ní ọwọ́ kan màkàrúrù nínú ó ní wọn yóò pàṣẹ fún àwọn àjọ tó ń ṣe kò kárí ètò ìbò láti tún ètò ìbò ọ̀hún ṣe Ọlábọ̀dé George ni òun wòye pẹ̀lú bí orílẹ̀-èdè Nàìjíríà náà ti jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ti làmìlaka lágbàlá ayé àti ní ilẹ̀ adúláwọ̀ báyìí. Ó ló yẹ kí ilé-ẹjọ́ pa àṣẹ fún àjọ elétò ìbò lẹ̀ yìí láti tún àwọn ètò ìbò ṣe fún àwọn ènìyàn èyí tí wọ́n ní màkàrúrù ó wà lórí ètò ìbò wọn, yàtọ̀ sí bó ṣe jẹ́ pé ilé-ẹjọ́ gan ni ó máa là lé àjọ INEC àti àwọn ìjọba tó fi mọ́ olóṣèlú lọ́wọ́. Ó ní nípa ìdí èyí ó yẹ kí wọ́n tún ṣe nì kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó lè tún ìbò ọ̀hún dè fún àjọ ọkàn wọn kí àjọ elétò ìbò kó sì kéde ẹnikẹ́ni yòówù tó bá jáwé olúborí nínú àtúndì ìbò náà. Ẹ̀wẹ̀, ṣé Yorùbá bọ̀
wọ́n ní bíná ò bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kán o. Ọlábọ̀dé George tó jẹ́ ọ̀kan gbòógì àti igbákejì fún ẹgbẹ́ òṣèlú PDP alága tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ló fi kún nínú ọ̀rọ̀ rẹ̀ lánàá nínú ọ́fíìsì rẹ̀ èyí tó wà ní ìpínlẹ̀ Èkó ní ìgbà eléyìí tó ń wòye ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti bí 100 ọjọ́ báyìí èyí tó kù díẹ̀ tí ọjọ́ náà yóò pé o. Ó ní bá àbá ní parọ́ tara wa bá àbá ní ṣèké tá a sì fi ní gọ sí ẹ̀yìn abẹ́rẹ́ o. Ó ní ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ báyìí ó ní kò tí ì máa bẹ̀rẹ̀ sí ní so èso rere fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà torí wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ̀ yìí ní ìrákàn lẹ́nu gẹ́rẹ́ tí Bọ́lá Tinubu tó gba agbára gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Bọ̀dé George tó sọ̀rọ̀ náà lásìkò eléyìí tó ń wo òye tí wọ́n sì fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lórí owó ìtura èyí tí wọ́n ní ààrẹ àti ìjọba àpapọ̀ ó pín bílíọ̀nù márùn-ún fún àwọn ìpínlẹ̀ tí í ṣe ìpínlẹ̀ 36 ní orílẹ̀-èdè wa Nàìjíríà fún owó ìtura fáwọn ènìyàn tí wọ́n bẹ ní ìpínlẹ̀ wọn. Níbẹ̀ ni olóyè George olóyè Ọlábọ̀dé George ló ti wá wo òye ìgbésẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìgbà tó jẹ́ wípé wọ́n kàn fún àwọn gómìnà ìpínlẹ̀ lóúnjẹ jẹ ni o. Níbẹ̀ ló ti wá tẹnubọ̀ ọ̀rọ̀ ọ̀hún ó ní ṣèbí olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ṣèbó ń bẹ nínú ilé agbára pẹ̀lú ààrẹ nílùú Àbújá. Ó ní kí ló fà á tírúfẹ́ àwọn èèyàn báyìí wọn ò ṣe lè la ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́yẹ̀ kí wọ́n sì gbé ọpọlọ ẹ̀kúnrẹ́rẹ́ kalẹ̀ eléyìí tí yóò jẹ́ kí ohun gbogbo kóró ṣọ̀mùṣọ̀mù sẹ́nu gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní yàtọ̀ sí bílíọ̀nù márùn-ún náírà tí wọ́n fi ṣòfò dànù yìí ó ní wọ́n lè fi ṣe nǹkan tí ó kárí ilé kárí oko fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bọ̀dé George tó wá ní gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó ní ká wo iye èèyàn tó ń gbé ní ìpínlẹ̀ Èkó ó ní wọ́n lé ní mílíọ̀nù 22 báyìí 22 mílíọ̀nù. Ó ní bákan náà bẹ́ẹ̀ bá wo iye àwọn èèyàn tí wọ́n ń gbé ní ìpínlẹ̀ Bayelsa ó ní díẹ̀ belenja báyìí ni wọ́n fi lé ní mílíọ̀nù 2.something million ló pè yín. Bákan náà ó ní bẹ́ẹ̀ lọ sí ìpínlẹ̀ Kano ó ní ẹgbẹ̀gbẹ̀rún mílíọ̀nù làwọn olùgbé ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní kẹ́ ẹ wá gbé yẹ̀wò sí ìpínlẹ̀ Jigawa tó jẹ́ pé àwọn ènìyàn tí wọ́n ń gbé bẹ̀ wọn tó nǹkan kan rárá tó sì jẹ́ wípé dọ́gbadọ́gba pínre láàrin ọmọ ọlọ́fà kan ò gbọ́dọ̀ ju ọ̀kan ní ìjọba àpapọ̀ ni wọ́n fi owó àwọn ṣe ní bílíọ̀nù márùn-ún. Ó ní ṣé owó gbàmábínú fún àwọn ọ̀dọ́ ni àbówó àjẹmọ́nú fún àwọn gómìnà. Ọlábọ̀dé George lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ olóhùn arọ Bọ́lá Ahmed Tinubu bí ó bá pín ohun ìtura fún àwọn orílẹ̀-èdè yìí kó fi ṣohun eléyìí tí ó kárí ilé kárí oko tí gbogbo mùtúmùwà tí ó jẹ mùkúntùn èyí tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa nítorí pé lọ́wọ́ báyìí o ìnira sì ni ètò ìṣèjọba rẹ̀ ló sì mú bá àwọn ọmọ Nàìjíríà. Bàbá àgbàlagbà kan rèé eléyìí tó ń fara roko ọba lọ́wọ́ báyìí o ní ìpínlẹ̀ Èkó ẹni ọdún 52 52 years tí orúkọ rẹ̀ jẹ́ Marcus Ọláṣẹ̀gẹ̀ lánàá ti ṣe ọjọ́ 4 nínú oṣù kẹsàn-án ọdún yìí ló ti farahàn níwájú ilé-ẹjọ́ májísírèètì kan eléyìí tó wà ní Yaba ní ìpínlẹ̀ Èkó níwájú adájọ́ ilé-ẹjọ́ náà Waye Adéfọpẹ́ o látàrí ẹ̀sùn méjì kan èyí tí wọ́n kà sí lọ́rùn tí wọ́n ní àkọ́kọ́ ìfífi ọwọ́ àbùkù kan ní ẹlẹ́ẹ̀kejì gbígbìyànjú láti pa ènìyàn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lálàyé ní ìgbà tí ẹni tó rojọ́ tako Ọláṣẹ̀gẹ̀ nílé-ẹjọ́ Yaba náà tó ń sọ di mímọ̀ eyín ìpẹ́tọ̀ ọlọ́pàá eléyìí tí orúkọ rẹ̀ jẹ́ Haruna Magaji òun ló sọ di mímọ̀ wípé Marcus Ọláṣẹ̀gẹ̀ òun ló lọ sí àyè kan eléyìí tí Muhammed Ali níbi tó ti ń kọ́ ilé tuntun rẹ̀ lọ tó sì jẹ́ pé lásìkò tó débẹ̀ kò bá Muhammed Ali ọ̀hún níbi tí ilé rẹ̀ tuntun tó ń kọ́ lọ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n bá àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ níbẹ̀ wọ́n ní Ọláṣẹ̀gẹ̀ kò ṣe méjì kò ṣe méjì wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní sọ òkúta bá gbogbo àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ ní àyè ibi tí wọ́n ti ń kọ́lé tó jẹ́ ilé ti Muhammed Ali ọ̀hún tí wọ́n ti ń kọ́ lọ ló ń fi òkúta òun ló ń sọ bà wọ́n léléyìí tó sì dá wàhálà sílẹ̀ ní agbègbè náà. Wọ́n ní láàrin ọ̀rọ̀ yìí ni Muhammed Ali èyí tó ní ilé tuntun ọ̀hún tí wọ́n ń kọ́ lọ lọ́wọ́ tó kó àwọn òṣìṣẹ́ sí ibẹ̀ lòun náà dé bá wọn
wọ́n ní lójú ẹsẹ̀ ni ọ̀rọ̀ di nǹkan míì níbi tí Ọláṣẹ̀gẹ́ ti mú ọ̀bẹ jáde ní àpò tó sì gún ọ̀gbẹ́ni Mohammed Ali lójú ọ̀tún àti níbi orí ìdodo rẹ̀, èyí tó fà á kí ẹ̀jẹ̀ máa ṣe tuurutu tí wọ́n fi gbé Mohammed Ali lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Gẹ́gẹ́ bí ẹni tó rojọ́ tako Ọláṣẹ̀gẹ́ nílé ẹjọ́ náà, ìgbẹ́jọ́ Haruna Magaji, ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ nínú oṣù kẹjọ ọdún eléyìí tá a lò tán yìí. Ní báyìí gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ ọ́, adájọ́ ilé ẹjọ́ náà èyún ó ti wá sọ di mímọ̀ wípé kí wọ́n lọ mú Ọláṣẹ̀gẹ́ o sínú ọgbà àmọ́ bákan náà yóò sì san owó ìtanràn bí ó bá kúrò ńbẹ̀, kó san $200 náírà pẹ̀lú onídùúró méjì tí wọ́n ní dèdè owó ọ̀hún lọ́wọ́. Wọ́n sì ti sún ẹjọ́ náà sí ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí títí di ìgbà eléyìí tí ó fi san owó náà, ṣùgbọ́n síwájú ìgbà náà kí wọ́n fi pamọ́ sínú ọgbà àhámọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, lára àwọn olùkópa nínú Big Brother Naija All Stars èyí tó ń lọ lọ́wọ́ báyìí, Mercy Eke ló ti sọ di mímọ̀ wípé ohun tóun bá ti fẹ́ nawọ́ mú báyìí dandan ni kó máa tó òun lọ́wọ́. Ó ní nínú àwọn ọkùnrin tí wọ́n jọ ń kópa nínú Big Brother Naija All Stars èyí tó ń lọ lọ́wọ́ báyìí, Mercy Eke ní èyíkéyìí tó bá wù òun tó sì rẹwà nínú àwọn ọkùnrin ọ̀hún tó wù òun láti mú bí ọ̀rẹ́kùnrin òun nínú àwọn ọkùnrin náà òun yóò náwó gan o. Ó ní yálà bóyá ọkùnrin ọ̀hún ti ní olólùfẹ́ kan àbí mìíràn nínú ilé tí wọ́n jọ wà lọ́wọ́ báyìí, ó ní alala ńlá kò sí nǹkan tó kan òun. Mercy Eke tó sọ̀rọ̀ náà lásìkò tóun pẹ̀lú Shosi àti White Money tí wọ́n jọ ń sọ ọ̀rọ̀ tí wọ́n ń ta òkú ọ̀rọ̀ kan sọ, ló ní òun ò wojú ṣe òun ò sì ní wojú obìnrin kankan tó jẹ́ akẹgbẹ́ òun, wípé ọ̀kan nínú àwọn ọ̀rẹ́kùnrin rẹ̀ lòun fẹ́ náwó gan o. Ó ní bí ó bá sun omi ojú kó sun omi ojú, bí ó bá sì sun ẹ̀jẹ̀ kó sun ẹ̀jẹ̀. Mercy Eke wá ní ṣùgbọ́n lọ́wọ́ báyìí òun sì ń gba afẹ́fẹ́ lọ́wọ́ ni. Ó ní lásìkò tó bá tó kíkiní ọ̀hún kó tó kásẹ̀ ńlẹ̀, èyíkéyìí ọkùnrin tó bá wù òun lòun náwó gan tóun sì máa fi ṣe ọ̀rẹ́kùnrin òun nínú ilé náà. tó ẹ̀yin ará ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìpé ìpíjú ńlá láàbìlà bó bá ti ń kọjá abẹ yóò máa di bàbá ṣé ò sí nǹkan o bí ọkọ̀ bá rò fún bó bá rọ̀ṣà ìfàbọ̀ fún elébùté ni ìròyìn fẹ́lifẹ́li oníjò báyìí lọ fún tòní títí lójúmọ́ lájọ́ tó máa láǹfààní láti gbọ́ tó ròyìn míì mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín eré aya ìkéré àti ayọ̀ ńlá fi pàdé ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.